an April visitor. Kábíyèsí ìbálòpọ̀ ọ̀pọ̀pọ̀. Kábíyèsí yẹ alámúrò kábíyèsí yẹ alámúrò ọ̀pàmúrò. Kábíyèsí di ọba òbíláyè. Kábíyèsí ọba olùlẹ̀. All other kábíyèsí in attendance. All the valets, all the lorries, and other principal stakeholders. You are most welcome. Chief Sunday Igboho, the Orisha of security in Nigeria. Now, we will just have a word of prayer from Oba Ododole. Your Royal Majesty, sir. Osakura Resa. Àdúrà wo la fẹ́ ṣe nísìnyí tó dàbẹ̀ wípé àti ìṣègùn yín gbogbo ẹ̀rẹ́ ti gbà. Ṣùgbọ́n mo fẹ́ mú kankan lélẹ̀ tí ó kò yàtọ̀ dírẹ̀. Alálẹ̀ ìlú yìí, ọkùnrin tó kọ́kọ́ tẹ̀lú yìí yóò dó tì lẹ́yìn. Obìnrin tó kọ́kọ́ tẹ̀lú yìí yóò dó tì ní. Ọmọdé kọ́kọ́ bí nínú ìlú yìí yóò dó tì ní. Atẹ́gùn tí à ń gbà nínú ìlú yìí yóò dó tì ní. Omi tá à ń mu nínú ìlú yìí yóò dó tì ní. O ti wá rí bẹ́ẹ̀, o ṣe bẹ́ẹ̀ ṣe ń lọ nínú ìlú yìí. Tayọ̀tayọ̀ lẹ́ẹ̀mọ̀ fún débi tẹ̀ lọ. Tayọ̀tayọ̀ lẹ́sìn fi máa ṣẹ́gun. Kábíyèsí. Láì dènà ẹgbẹ́ ká pé Túndé Ibrahim ó sọ̀rọ̀ kúté ó introduce team ẹ̀. Ẹkún pápá kéèké bò wáyé. Ó bò wáyé. Tẹ́sẹ̀ bínú yá kan. Kábíyèsí. Àdúpẹ́ ẹkún àlejò wa. Chief Sunday Adéyẹmọ Ìgbòho Ọ̀sà. Owó baba dámì. Èèyàn kúkúrú tí ń rán ẹni gúngùn rán níṣẹ́. Ó bá sùn sí ilé báyìí a máa bára ẹ̀kan lẹ́yìn. Bá a ti rí nìyẹn. Àwọn ọ̀gá mi, àwọn ló wá bí táwa náà fi tẹ̀lé wọn. Bóyá kọ́mọ̀ sọ̀rọ̀ kan péré kí gbogbo yín ká gbóhùn rẹ̀. Okay. So, ohun tó ṣe kókó fún wa ni wípé security ilẹ̀ wa, àbí bẹ́ẹ̀ kọ́ ààbò. Àwọn tó jù mí lọ nínú ìjàmbá rẹ̀ wọ́n wà bí. Bàbá wa láti jọ ń ṣiṣẹ́ pọ̀ fún ọ̀pọ̀ ìgbà látọjọ́ tó pípẹ́. Dr. Chief Adéyìn wọ́n ní gbólóhùn kan àbí méjì tí wọ́n fẹ́ bá wa sọ. Kábíyèsí Elúlu Ọ̀mọ̀bà land, Alámúrò Ọ̀bàmúrò land, àti gbogbo àwọn ọba tó wà ní bíbáyìí. Olóyè Adéyẹmọ Sunday Igboho Ọ̀ṣà. We are meeting for the first time láti sọ̀rọ̀ lórí fóònù for a long time. Gbogbo ilẹ̀ Ọ̀bàmúrò ní káàkiri àtọ́gbà àti ìwòye àti gbogbo ènìyàn àwọn èèyàn wa. Mo apologize ó yẹ kí n ti wá pàdé yín ní Kábà látànà. Torí gẹ́gẹ́ bí protocol Ifẹ̀ ló fi yẹ kí n pàdé yín láti ló pé bíbà ni ó fi ẹ̀rí yín ó yẹ kí n ti wá látànà. Inú wa dùn pẹ́ wá àwọn èèyàn mi ní kí n sọ pé inú wa dùn pẹ́ wá.
pé ẹ ti dé entrance of the war zone. Security ilẹ̀ Yorùbá ó hang síbi mẹ́ta péré. Northern Ogun, Northern Kwara, Northern Òkè Ògùn. Ẹ̀yin àmọ̀ bẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀. Àdúgbò tẹ wáyé ló jẹ́ ní ó jẹ́ kí jihad on the eastern flank kó kọjá ń bíbá. Okay, sir. Àwọn èèyàn tó tẹ wá bá ń bíbá yín sìn, àwọn ló ja ìjà Tápà from 1947 to 1847 to 1899. So àwọn ni ò jẹ́ kí Tápà kọjá ń bí báyìí. Orí òkè tẹ ń wò yìí àtàwọn olókè tẹ máa rí lọ́nà náà ti ń rọ òkúta lu àwọn ẹṣin Tápà ò fi kọjá. Again now àwọn Fúlàní dé. Tápà ti kúrò ní báyìí sí Tápà ti kọjú báyìí. After 2 villages dé nìkan lókè tó dé Niger River. This is the northern boundary of Yoruba land. And ibi báyìí làwọn terrorists ń gbà wọlé wọ́n wà nínú gbó wa láti Borno lọ sí Oro Àgọ́ eré àdé Kwara. Ibi tá ti ń wọlé ládùúgbò ibi báyìí ni òun lẹ́dẹ́ yìí ààyè wà lójú ogun níjẹrin wọ́n ìgbẹ́yàn lẹ́gbẹ̀ẹ́ ìpínlẹ̀ Gbẹ̀ǹkóró mọ́jú àná wọ́n ìgbẹ́yàn ní ìlú kékeré kan lẹ́gbẹ̀ẹ́ ìlú kẹ́mbí báyìí. So a ní àwọn warriors yìí àtàwọn ọlọ́dẹ àtàwọn OPC ready at your command to go to war. We have fought wars before. We are ready to fight and we have been fighting. It's not just here. The whole of Yagba-Bono and the Jomo and Kaba ológun ni wá ẹni dẹ̀ ní balógun wá ń sìn Ọlọ́run á fún yín ṣe afẹ́kọ̀dá yín lójú pé tẹ́ bá ti pè àwọn èèyàn wá ti dìde secretary general Open Hunters ó wà níjòkó bíbá ready for your command àwọn warriors ready for your command àwọn OPC ready for your command but ó ṣe pàtàkì jù àwọn alálẹ̀ wa àwọn bàbá wa tẹ̀rí wọ̀nyí àwọn níbi lẹ́yìn ọba wa akínyìn ẹ káàbọ̀ à ń retí o ìyà ń jẹ wá amúra àtijọ́ the commander has now come Ọlọ́run ràn yín lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe ń jábọ̀ láti bẹ̀rẹ̀ kò ní sunyin Ọlọ́run á dẹ̀ fún yín ní ìṣẹ́gun God bless you sir. láì dé nìkan ní kí o ṣàfihàn ara ẹ̀ ó rẹ̀ fọ́nà. Ó kí Ọlọ́run ọba tó ní agbára lọ́dọ̀, ọba tó lo gbogbo tó lè sọ gbogbo, ọba tó ní kí ojú wa ó rí aláyọ̀. Wípé tí ohun tí àwọn ọ̀tá àtijọba ànáró ń pa mi gbé wípé ẹ̀wọ̀n àwa mọ́ tó bá ṣe ní 2021 ó sì ṣe kánọ̀ ìyá mọ́. Wípé ohun kan gbé wá lóru ọjọ́ yìí pé ẹ ò pa wá. Ẹni pé ẹni ìmọ́lẹ̀ ni wá. Ohun kan gbé wá lọ́jọ́ yìí pé ẹ lọ pa. Èsì pé ẹ lọ mú o. Ọ̀tọ̀ ní ẹ lọ mú wá, ọ̀tọ̀ ní ẹ lọ pè wá, ẹ lọ pa wá ni wọ́n fún wọn ní ọ̀dà. Ìmọ́tò Ọlọ́run ọba tó lágbára tó lẹ̀mí lọ́dọ̀, òun ọba tó lẹ̀mí, àwa ń gbìyànjú ni iṣẹ́ tó dẹ̀ rán yẹn tá a wá ṣe láyé bá àbá tí ìjẹtán ẹlẹ́mi ò ní gbà á. So iṣẹ́ tó lọ́run rán wa àìjẹtán, ìwọ́n tó bá lọ fẹ́ gbẹ̀mí wa ọ̀fẹ́ gbẹ̀mí ara ẹni àdúgbò fọlọ́. Lẹ́yìn náà mo kí pẹ́sidẹ́ntì orílẹ̀-èdè yìí lọ́wọ́lọ́wọ́ bàbá wa Bọ́lá Ahmed Tinubu ẹ bá mi ṣàdúrà fún gbogbo àtẹ́bá tí wọ́n máa ṣàdúrà fún kọ́lẹ́jẹ́ mi wọ́n gùn torí pé àwọn ni Ọlọ́run lò tí ẹ fi ráyè níbi lẹ́nu àpéjọ sọ̀rọ̀ bíbẹ̀ kọ́ kó tọrọ lẹ́tọ̀ àwọn ọba mi sọ̀rọ̀. Ọlọ́run ló fọ̀rọ̀ sí ẹlẹ́nu.
lẹ́yìn náà tí a dúpẹ́ fọ́lọ́run wá fi bàbá wa ní òfìfẹ́ olórí aládé gbogbo ẹ bá ṣe kábíyèsí mo ní kí kábíyèsí mi tó jókòó yìí bàbá dáadáa ni wọ́n bàbá tí ọmọ yìí ọmọ ìlú mọ̀pá ti wà tipẹ́ ṣùgbọ́n ṣe mọ̀ pé ọlọ́run máa ń darí ẹ nígbà tọ́lọ́run ṣe tán tí ó fi àlàáfíà sáàárín àwọn ọba ó gbé bàbá ọ̀dọ́ wa bẹ́ẹ̀ ń bu yóò ní bọ́ ọba bú un tàbí fẹ́ bú bọ́ọ̀ ń sọ̀rọ̀ sí yóò lóun lẹ́nu ẹ̀kọ́ sọ̀rọ̀ sí yóò fi mọ́ra ọ̀rọ̀ ìṣòro kò ní fèsì bọ́ba tó dọ́dọ̀ ẹ̀ yóò fi mọ́ra láàrin ìyẹn fi hàn pé Olódùmarè lọ́ra wa ọwọ́ adé kíkà ń kọ́ panumọ́ àti òkun àti àlùkò dákẹ́ pé eléyìí ọlọ́run lọ́rùn bọ́ọ̀lù ọ̀sẹ̀ rán bàbá mi tó jókòó yìí sí ìlú mọ̀pá. Ọlọ́run ló rán bàbá wa ẹ̀ sí ìlú mọ̀pá torí pé wọn mọ̀ pé àtijọba oríṣiríṣi ń lò yìí Ọlọ́run lè máa ṣe bẹ́ẹ̀ wọ́n rán bàbá ìwà ni Ọlọ́run jẹ́ mi yín ogun àdúrà sí ọmọ sí bàbá náà ni pé bàbá mi ọmọ tó bá fẹ́ pẹ́ láyé àwa ní bàbá mi Ọlọ́run jẹ́ rí yín pẹ́ bàbá mi ní ọ̀làdúrà tó ṣe fún mi ọmọ ní bàbá mi máa ní ẹ̀ Ọlọ́run jẹ́ rí yín pẹ́ kí wọ́n náà bá lè pẹ́ torí pé àwọn bàbá yìí ò lè mọ gbàdúrà kí nǹkan wọn ṣàwà ọmọ wọn Ọlọ́run jẹ́ kí ìlú yìí kó mọ̀ dá sí kó mọ̀ tẹ̀síwájú akígọ́nà ìpínlẹ̀ Kogi òdòdó Ọlọ́run ní kọ́ mọ̀ mọ̀ sí Ọlọ́run ní gbé wọn ṣubú Ọlọ́run ní dọ́rọ̀ wọn rú ìlú ò ní dàrú mọ́ wọn lórí Ọlọ́run bá tó fún wọn síbẹ̀ kò ní mú wọn kó mbẹ lójijì torí pé tí ìlú ọba tó Ọlọ́run lè mú yẹn kó mbẹ lójijì Ọlọ́run wà ní dàrú mọ́ kò ní dàrú mọ́ lọ́wọ́ Ọlọ́run jẹ́ kẹ́mi bàbá wa wù wọ́n wá fi bàbá mi mo fi kí kábíyèsí Olúgbọ̀n ti orílẹ̀ ègbọ́n ẹ̀ bá ṣe kábíyèsí ṣe kábíyèsí lẹ́ẹ̀kan sí wọ́n wá forúgbọ́n mo fi kí Olúbàdàn àti gbogbo ọba ilẹ̀ Yorùbá pátápátá ẹ̀ bá ṣe kábíyèsí fún wọn. àwọn bàbá yìí ní igi lẹ́yìn ọgbà mi pẹ̀lú ráyè mi àwọn náà lọ sunkún wá pẹ́sidẹ̀ntì ààrẹ fi Sunday ilẹ̀ fún wa torí ìgbèrè tàbá sí ní tilé àwọn bòròró tí wọ́n ń pa wá tí wọ́n ń jí wa gbé wọ̀nyí àwọn náà ẹ̀rọ wọn tí wọ́n bẹ̀rù tí wọ́n fi ọlá gbogbo àwọn ọdẹ àtàwọn fìgìláńtẹ OPC everybody bẹ̀rù tó ìgbé tó bá táwọn tá à ń sọ yìí bá rí Sunday wọ́n gbà kùtì. ẹrú bàbá mi ẹrú gbọ́ bòròró sì sí ọmọ ọba lógun. ṣùgbọ́n adúgbò pé bàbá Tinubu gbọ́ tó bá lóun gbọ́ kò sí kẹta fẹ́ sí nígbà tí ẹ̀ wá àmọ́ yọ wá ni kí wọ́n bá gidi wọlé wá agídí ni pé ọmọ tó bá lè sẹ̀ nígbà tó fẹ́ lọ sọ̀kú yá mi àwọn kan ní kò tó bẹ̀ kọ́ wá tó bá fẹ́ wá yóò lù sí bí ẹlẹ́hà yóò sì gba oríṣiríṣi ọ̀rọ̀ wọ́n sọ fọ́lọ́run pé ìwọ Ọlọ́run ọlọ́ba tó ń nílé wọ́n lù sí bẹ̀mí ìwé lọ́dọ̀ ìyá méjì òkè bí yẹn ìyá kẹ́ni wọn bí yẹn bàbá mi wáyé bí yẹn àtọ́wọ́ ẹ̀kú Ọlọ́run ló ní mí mo fẹ́ sìnkú ìyá mi lọ́ba yìí mo wá fẹ́ tiẹ̀ bá di ẹrẹ́jọ́ yẹn kọ́ dé yìí tí mo wá sìnkú ìyá mi tán ìjọba wa fẹ́ pa mí ṣùgbọ́n kí n tiẹ̀ kọ́kọ́ sí i ná Ọlọ́run sì gbọ́ mo ní pé mo wá sọ̀kú ìyá mi pé bàbá Olúgbọ̀n mo ní kábíyèsí ó ní Sunday mo ní bàbá mi mo fẹ́ sọ̀kú ìyá mi ìjọba yìí èyí ilé ìjọba ní sì lérí pé mi ò gbọdọ̀ wáyé kí ni mo fẹ́ sè bàbá Olúgbọ̀n ní Sunday mo ní bàbá mi èmi mi ní ọgbà mi ń bàbá mo ní bẹ́ẹ̀ ni gbogbo bàbá tí mo sọ yìí mi ò Olúgbọ̀n rí sójú ó sì ń gbìdà mi tí bá pe bàbá yẹn lóru yóò sì gbé kí ló ṣe wá bàbá kò sí ìdájọ́ wọn ní èyí wò lè ó ní lọ sọ̀kú ìyá rẹ̀ jẹ́wọ́ ọmọ ọkọ fún wọn èmi Olúgbọ̀n mo wà pẹ̀lú rẹ̀ ní sì lọ bọ́ bá president ní Sunday ló wọ́n sọ̀kú ìyá ọ̀ Yorùbá sì ní wọ president wọn dà sí ìtàn tó ọba kọ kò ní parẹ́tà yóò fi tán tí Sunday bá lọ sọ̀kú ìyá rẹ̀ tẹ́ bá pa yọ ọba náà tán àti Sunday lẹ̀ yóò sọ̀kú ìyá ìdàtí kúkú ń jà yìí ó ní ọmọ pààrọ̀ òun mọ́ ó ṣe nǹkan kan
bàbá wa ní Sunday mọ́ ní ẹ̀ lọ sòkú ìyá rẹ̀ ṣùgbọ́n tó bá ń bọ̀ ní sáwọn èèyàn rẹ̀ kẹ́ pọ̀ ọdún mo ti sọ fún president ṣùgbọ́n ẹ pọ̀ èmi sọ pé mo dúpẹ́ fọlọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá tó dúpọ̀ àtàwọn ọmọ kábíyèsí náà ń bí wà ń bẹ̀ kájọ́ sòkú ìyá mi ni ìyá mi wọlé wàhálà mi lọ pa ebi lórí pé kíkà ni wọ́n pa ìyá mi mọ́ náà àìdébi náà lọ àlàáfíà ò tí ì sí ó ní bàtà wá pa Fúlàní tí ń dà wàhálà àmọ́ pátápátá. Gbó ọ̀rọ̀ lè sọ́nà ọ̀fẹ́ ní kankan ní ilẹ̀ yìí o. Ọ̀rọ̀ lè sọ́nà ọ̀fẹ́ ní kankan ní ilẹ̀ yìí o. Ó lè lé wa. Ibi tó bá gbà láàmà gbà tó níbi tó bá lọ. Ẹ̀sìn ọgbọ́n dẹ́rù bàbá náà ní láfi ń wò wèrè. ẹ̀sìn bàtà ń ṣe ń gbà yẹn àfáwọn bàbá wa gbọ́dọ̀. Ṣùgbọ́n nísìnyí ẹ̀yin bàbá wa ní àkìlọ́ba ká lójú. Àwọn bàbá wa ní àti bájọba sọ̀rọ̀. President ní òun ọ̀fẹ́ terrorist nínú ìlú fún àlàáfíà tiwa àwa la dìbò fún. Gómìnà náà ló wọ̀n ọ̀fẹ́ terrorist. Àwọn tí máa ń ṣiṣẹ́ wọn ní kankan ṣe pẹ̀lú wọn. Ṣùgbọ́n àwọn terrorist àti àwọn agbódegbà tí wọ́n ń fún ọ lọ́wọ́ àfẹ́ wọn lò lù wa mọ́. Ó ti dájọ́ sè. Ṣùgbọ́n wá tí mo wá èyí mo ti rí àwọn bàbá mi gbogbo tó bá yẹ kárí àdé á bẹ̀rẹ̀ local government á bẹ̀rẹ̀ ní ward to local government ní. Á tẹ̀lé wọn wọ́n sì lọ. Bí àwọn làwọn ń janu ni báwọn ni wọ́n bá lè nílùú wa nígbà tá a bá yọ kán sínú pápá káwọn bàbá bá ti ṣàdúrà fún wa tán. Bọ́ọ̀lù aláfọwọ́gbá òun afẹ́jọba owó alájọ fi gbà. Àlọ́ bá pẹ̀lú àwọn bàbá wa àtàwọn warriors wa àtàwọn èmi náà èmi ní sọ èmi ní sáájú. Nígbà tá a bá ń lọ àwọn tá a bá jọ lọ àwọn tá a jọ lọ náà wà mí wọ́n ò rí pé mi lè ní ọ̀ sáájú. Èmi ni pé ẹjọ́ bá mọ̀nà owó mọ̀ sọ pé bàbá yìí. Kásì lọ bá àwọn ọmọdé ká sọ fún wọn pé ẹ kú olórí ilẹ̀ wa. Àfẹ́yìn wọn torí pé títí pé tẹ̀lé tí wàá gbé ó ti kú pé ẹ̀ka wa sọ fún wa pé àwọn ò ní lọ. Nígbà náà àwa padà wá fi àbọ̀ jẹ́ ẹ̀yin bàbá wa tó tó bí tẹ́ ẹ̀rẹ́ wa lọ o a lọ o a bá wọn o a lè sàmì o àmì tí a ṣe òun lè. Nígbà táwa fi lọ lẹ́ẹ̀mẹ́tẹ̀ mẹ́rin ẹ̀rí wọn láfi ọwọ́ à tó fún lè ọlọ́run lè ba ẹ̀kú mọ̀ bàjẹ́ gbogbo olú kogi ò ní bàjẹ́ gbogbo olú pátápátá tó dé dó ọlọ́run ní ọba jẹ́ gbogbo ẹ̀jẹ̀ jẹ́ ìyẹn bàbá wa ẹ̀yàn bàbá mẹ́rin ọlọ́run jẹ́ mi yòókù ọlọ́run jẹ́ mi yòókù a rí pẹ́pẹ́pẹ́ ọkọ̀ ọlọ́run ní ọba jẹ́ ìlú Nàìjíríà ò ní bàjẹ́ gbogbo security dáńsá ní ọ̀tún ló sì ọlọ́run bá lọ́wọ́ bí wọ́n ṣe security bẹ́ẹ̀ dà yóò sì security fún wọn ọlọ́run ẹ̀dẹ̀ kí ẹ̀yìn bàbá wa fún àìmọ̀pẹ́ ọ̀wọ́ ọ̀dàgbà kankan sí ojú pé ọlọ́run ní àìmọ̀pẹ́ ọmọdé ní àná ẹ̀sìn tó kù níyàwó ìyá ara wọn ò ní tán ìyá ara wọn ní tán ẹ máa yọ àwọn ọ̀rẹ́ tó lọ́wọ́ rí ìlú ní wọn rí ọ̀gá ìlú wà kọ́mọ́ lọ́tà ọ̀gá ìlú wà kọ́mọ́ lọ́tà bàbá ọmọ òkúlé ọ̀tá wọn ẹ mọ òkúlé ọ̀tá yìí ẹ̀mí yóò sì kú ìgbàgbọ́ra kúrò ti gbé àgbẹ̀ gbogbo àtọ́ bàbá mi sọ pé ẹ̀kọ́ ẹ̀tọ́ ẹ̀kọ́ ẹ̀tọ́ ẹ̀kọ́ ẹ̀tọ́ àwọn tí wọ́n bá ń kóra wọn lórí yìí wọ́n mọ̀ parun wọ́n mọ̀ parun àwọn tó wọn pè é gbogbo wọn tẹ bá tó a bí wọn tún yẹ ẹrí ẹ lọ wọn tún yẹ ẹrí dẹni àná ẹrí dẹni àgbẹgbẹ àgbàtà ló dé pẹ̀lú dìbò tó là kọ wọn lè má kọ nípa ọdún wọn lọ fẹrẹ sí gbogbo tẹ bá ti ń dé níwájú pírẹsidẹnt níwájú gọvnọ níwájú ààrẹ àwọn lọ́balọ́ba ẹ mọ̀ báyìí bẹ́ẹ̀ ẹ mọ̀ báyìí bẹ́ẹ̀ ni ẹ mọ̀ báyìí bẹ́ẹ̀ torí ojú nígbà yẹn lọ́wọ́ yà tẹ̀lé sí nígbà yẹn lọ́wọ́ ẹ mọ̀ báyìí ti ní ibi ara wọn àwọn ọmọ bíi jẹun lẹ́yìn wọn bá ti ń kún àwọn ọmọ pé àwọn sọ pé àní bàbá àní bàbá ó ṣe ní ẹ àwọn àyè pé bàbá èmi yóò sì kún fún mi ọ̀rọ̀ mi tó bẹ̀ sá. Hello. Àwọn aládé ọ̀pá ó fi dá ìjà pé kò sí rọ́ńbẹ́. Kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o. Àwọn ọba náà wà lábẹ́ yín náà, àwọn oníṣẹ́ kú o. Bẹ́ẹ̀ sí kúrò ní yí. Èmi ti mọ̀ pé mi ní ìrẹsì láyé tó bá tó máa jẹ èlúlù mi. Bàbẹ̀
ààrẹ gbogbogbò bìkọ́ ẹ̀yin máa gbogbogbò ẹ̀ tọ̀tọ̀tọ̀ ìwọ ti di àgbàgbé o ọdún mọ̀ tó máa bá mi yìí kábíyèsí o. ẹ ṣeun wọ́n ní ìmọ̀ ó fi dé ìdàgbé. ẹ ṣeun àní ọ̀rọ̀ púpọ̀ láti sọdún pé káàkiri yín kó àbọ̀sẹ̀ ẹ̀yìn wa. Tẹ bá rí reception tí ẹ gbàdé yẹn ẹ mọ̀ pé gbogbo àwọn ènìyàn fẹ́ràn yín. Gbogbo iṣẹ́ rere tẹ̀ ń bá wa ṣe Olúwa yóò máa ti. Nǹkan tó jẹ́ kí inú mi dùn láti rí yín lẹ́nu ni pé Ọlọ́run ló rán yín wá. Torí pé ìgbà tí àwọn Ìgbò tó di pé wọ́n fẹ́ gbàgbàkúgbà wọn lọ́mọ tí ó dìde kì í ṣe Biafra là ń ṣe àdẹ̀sán pé a fẹ́ pín àbí àwọn tó jẹ́ tó yọ wá lẹ́nu ó dẹ̀ wá jẹ́ wípé àwa Yorùbá Kwara Kogi ni wọn ò jẹ́ ká gbádùn rárá kí ló dé ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ti gbé yín kalẹ̀ láti jàjà fún ilẹ̀ yín. Ilẹ̀ òkun kárọ̀ jíire ní àìsí Haúsá àìsí òkè Ọya ẹ jọ̀wọ́ ẹ sọ fáwọn bàbá ìyà tó jẹ wá ti tó gẹ́ ẹ̀dẹ̀ tí pàdúrà sí Ọlọ́run pé kí Ọlọ́run kó rán ni sí wa ó tú wa kalẹ̀ a gbọ́dọ̀ jókòó sílé wọ́n wà bá wa àbá wà lóko wọ́n wà bá wa èèyàn ọ̀dẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ ìjọba dẹ̀ dákẹ́ wọ́n wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ olùkọ́ ti tó láti pa wá kalẹ̀ àwa lẹ́yìn yín bíi ké gbogbo àwọn ọba lọ́ba wọn bàbá wà lẹ́yìn yín ọmọdé àmúlò wà lẹ́yìn yín àgbàlagbà àmúlò wà lẹ́yìn yín ẹ̀mọ́fà àmúlò ìyá àwọn bàbá gbogbo àwà lẹ́yìn yín ẹ sábà yan tẹ bá ti ṣáájú a máa tẹ̀lé yín nítorí náà Olúwa yóò máa fún yín ṣe ẹ tó bá sọ pé ẹ̀mí rí ṣe ẹ ṣe lẹ́yìn ẹ tó bá robi sí yín bí àbá ọfà tí wọn bá ta ibi tó wù kán ti ta padà sórí ìyàwó àgbàdúrà fún ẹyẹ nígbàdì tó bá gbẹ́ kòtò bèyí lọ́nà lágbára Ọlọ́run ló máa jì sí kòtò yẹn orúkọ yóò dẹ̀ wọ ìwé ìrántí pé ẹni tí Ọlọ́run gbé kalẹ̀ láti tú àwa Yorùbá sílẹ̀ lélẹ́ yìí àwọn yóò ṣoríire ẹ máa lọ ire ẹ máa bọ̀ ire yóò sì dára fún yín. Ẹ̀yin ọ̀dẹ̀wà ìjọ ìmọ̀ ìlàtí Women Council. Wọ́n ní nǹkan tó fẹ́ fún ìmọ̀ ọ̀pọ̀ wọn lè bí pé òbí kékeré ni wọ́n ní kó bí fúdàlù kó bí gbogbo ọ̀pọ̀ ibi àwọn bàbá wa ṣífù wa ta ti ń kúrò wọn látọjọ́ pípẹ́ à ń kúrò yín ni a ò rí yín rí ṣùgbọ́n Ọlọ́run wá fún wa lórí ọ̀fẹ́ lẹ́nìí a lè rí yín lójúkorojú orí ọ̀fẹ́ ńlá ni tí ọ̀pọ̀lọpọ̀ ò ní nítorí náà gbé ògo fún Ọlọ́run alágbára Ọlọ́run yóò tì yín lẹ́yìn communities mẹ́jọ ló wà ní Mọ̀pà ló wà ní ọ̀dà Mọ̀pà Òkègùrù community
Okedago community, Adobe community, Ayabu community, Ilegamo community, Ikeji community, Ijagbe community, Patia community. Ṣé wá ní gbogbo communities wọ̀nyí ló rán mi sí yín? Wọ́n ní kí n sọ fún yín pé Chief Igboho rárá rẹ̀ ìwọ kojú gbogbo Ìwó. Ọmọ rárá rẹ̀ ìwọ kojú gbogbo Ìwó. Igboho rárá rẹ̀ ìwọ kojú gbogbo Ìwó. Ọmọ rárá rẹ̀ ìwọ kojú gbogbo Ìwó. Ojú ní bàbá ló wò yìí. A sì gbàdúrà lágbára Ọlọ́run ẹ ò ní bàtì. Ẹ ò ní ṣe. Àwọn obìnrin òkè ògùrò ní kí n sọ fún yín pé ẹ kárígò. Kí lẹ wí? Kárígò. Gbogbo obìnrin ní mọ̀pá ní gbogbo communities mẹ́jẹ̀ẹ̀jọ tí mo ti sọ fún yín tí mo ti kà sí yín wọ́n ní kẹ́ kárígò. Obìnrin wà lẹ́yìn yín. Àgbààgbà wà lẹ́yìn yín. Àgbà obìnrin bẹ lẹ́yìn yín. Àgbà obìnrin bẹ lẹ́yìn yín. Ọmọdébìnrin bẹ lẹ́yìn yín. Àwọn ọmọdé bẹ lẹ́yìn yín. Ẹ ò ní ṣubú dànù. Ọlọ́run yóò ràn yín lọ́wọ́. Nítorí náà, gẹ́gẹ́ bí àṣà wa ní mọ̀pà, tàbá lálejò, a máa ń kí wọn tábà sì máa ń pírẹsẹ̀ntì àwọn nǹkan kélése. Tàbá ní ká wóyán, ẹ ò ní jẹ. Aṣọ mi la fẹ́ rà fún yín nílé. So àwọn nǹkan tá a fi ń ṣàlejò, òun ni obì. Nítorí náà, Ọlọ́run ọba àti orúkọ gbogbo obìnrin mọ̀pá ní mọ̀pá kúrò láfún yín ní obì kékeré. Ẹ̀yin ìyá ẹni sùúrù. Tí ìlú bá wà, tí ò bá sí àwọn ìyá lẹ́yìn onítọ̀ ọ̀hún kan láì jẹ́. Wọ́n sọ pé àwọn mẹ́jọ wà ní mọ́pà, ìlú méje àbí ó wà lámúrò, ìlà ìwà bí Òkàgé wà bí. Wọ́n ní ó jẹ́ mọ́pà àmúrò. Wọ́n dẹ̀ fi eyín pé gbogbo àwọn obìnrin ìlú náà because wọ́n mọ̀ pé kó tó dé pọ́n pé mọ̀pá àmúrò nínú ẹ̀mí wọ́n ti kọ́kọ́ kàn sí ara wọn náà kọ́ fi lè ní ìdánilójú pé àwọn wà ní agreement. Ṣé ẹni kí kò wá darí àwọn jagunjagun wa láti ṣe ìdáàbòbò wa níbí. Mo tún lè yín lẹ́ẹ̀kejì. Ṣé ẹni kó wá? Ṣé ẹ máa ṣe àtìlẹ́yìn ní tì lójú? Ṣé ní kí olóyè Ìgbòho wá síbí ìpè ẹ̀yin náà lè sọ wọ́n ní gbogbo ibi tí elégbèdè bá ti fọwọ́ tẹ̀. Ṣé ẹ sọ pé wọ́n bá ṣe wí ló máa jẹ́ nílẹ̀ yìí? Ẹ má dà kí ìgbà ìyókù. Ẹ ti sọ pé ẹ fàṣẹ sí i. Ìgbòho tẹ̀lé mọ̀, Ìgbòho máa ń gbé ògùn ọ̀hún. Wọ́n ní ilé kan ògùn lákàáyé ẹ̀sìn mọ́lẹ̀. Àwọn ẹlẹ́fẹ̀ẹ́ tẹ̀lé aṣọ lọ́sùn nínú ìjọba. Ọmọ orúkọ tó ń jẹ́. Ẹni kọ́ máa pọ̀ pé kò sí ọ̀nà. Mo wá fẹ́ júwe obìnrin ní ilẹ̀ Ìyàbá fún yín. Ẹ̀dúgbò ẹ̀fẹ̀yìntì nílẹ̀ wa. Kò sí ibi tí obìnrin ti ń jẹ́ obìnrin ní gbogbo ilẹ̀ Yorùbá tó ju bí jẹba lọ. Ọba Ìláyè, mo fẹ́ jẹ́ kíkó orí dáadáa. Ọba Ìláyè, ẹ jẹ́ kíkó orí dáadáa. Ìláyè ìlú ìní community
mo fẹ́ júwe ibi tẹ̀wà fún yín ní ìgbà tí ìran tó jẹ́ Yorùbá lénìí tí wọ́n ń bọ̀ sí Áfíríkà tó ń bọ̀ ní Nàìjíríà ẹ mọ̀ pé ọ̀làjú ò tí ì dé kò sí nǹkan tó ń jọ́kọ́ ju omi Trans-Sahara ni wọ́n gbà níwá ìgbà tí wọ́n gba Trans-Sahara níwá tí wọ́n rìn dé ìlú tó ń pè ní Ìlàyé ní bíbá ìjọba ní ìgbàgbọ́ lọ́wọ́ ni wọ́n kọ́kọ́ tẹ̀dọ̀ sí ó sọfẹ́ àkàndọ́gbọ̀n wọn ní ṣé Oòduà pàdé ìkọjá ni wọ́n ní àìmọ̀kànmọ̀kàn ni Ilé Ifẹ̀ mẹ́ta làwọn kó wà Ifẹ̀ Oòduà tó jẹ́ tuntun tá à ń lò yìí òun kọ́ ni wọ́n migrate wọn Ifẹ̀ Oòdáyé ọlọ́run ló dá fún yín mo ṣe láì ọmọ àgbà Ifẹ̀ Oòdáyé nígbà tó ń bọ̀ kí Ifẹ̀ Oòdáyé tó dé òun ni wọ́n ti kọ́kọ́ dúró ní Ìlàyé ìgbà tí wọ́n wá dá Ifá látọ̀nà wọ́n wá ní kó máa lọ ṣe rí pé àwa ní òkè níbí òun náà fi ṣe àpèjúwe pé ẹ máa tẹ̀síwájú lọ sí ibi tí ilẹ̀ ti fẹ̀. wọ́n wá ní kó máa lọ sí ibi tí ilẹ̀ ti fẹ̀ ó ní bí àpèjẹ Ilé Ifẹ̀ sílẹ̀. nínú àwọn tó wá lọ wọn wá lọ tán wọ́n wá fi ìyá àgbà tí ò lè tẹ̀lé wọn lọ wọ́n fi kalẹ̀ ìyá àgbà tí ò lè tẹ̀lé wọn lọ yẹn làwa fi ń jẹ́ ìyá àgbà nínú. ìyá àgbà. so tí ẹ bá wò ó àwọn ìyá Yorùbá nìyí o. òun ló ṣe jẹ́ pé wọ́n wá dé Ifẹ̀ wọ́n jagun wọ́n wá yé wọ́n la ṣe ní Ifẹ̀ ó yé kò tó di ẹ mọ̀ pé inú ìtàn wọ́n ní Oòduà forí sọlẹ̀ sí Ilé Ifẹ̀ kí ni tó Oòduà wá fi yàtọ̀ sí àárín àwọn onírìṣà Oòduà ni bàbá Yorùbá nítorí àwọn ọ̀rẹ́ ẹ̀ ló tàn káàkiri. Tí o máa sọ o máa tún sọ ó ní onírìṣà ṣe sọ níjọ́ tí wọ́n wá bí ibi tá a ti dẹ́rùn ní o a ṣe coronation bẹ́ẹ̀ àtúntò wá sí nínú bẹ́ẹ̀. ìgbà tí Ọ̀ọ̀ni wá bí ó ní ní ohun dùn ìpé nígbà tó wà wá sílé òkun ibi ìlú nǹkan kan wá. gbọ̀ngàn okun gangan bó ṣe ṣàpèjúwe yìí. ẹ bá ṣe kábíyèsí kílẹ̀ mí. ìgbà tí bàbá ní orí gangan ló gbé àwọn wá síbi gbọ̀ngàn ilẹ̀ òkun nítorí àárín ibi gangan ló wà láàrin òkun ẹ rí i pé ìjùmọ̀tẹ́ lọ bàbá àbùnú wà báyìí ẹ ń lọ yàgbà east báyìí yàgbà west wà báyìí àwọn ọdẹ ló ti mọ àṣírí tó wà níbi gbọ̀ngàn yẹn òun ni wọ́n ṣe mú ibi tán dúró sí yẹn gangan ní àárín òkun. àkókò náà ló yìí ó ń ṣe àpèjúwe fún yín ní kẹfì lè mọ ìdí ìyá àgbà ní ilẹ̀ òkun ìgbà tó yá. ẹ ṣe dé ká mú mi lọ jókòó. mo fẹ́ jẹ́ kí n máa ní wọ́n ṣe wà yẹn nǹkan kan lọ tó bá ti parí ìyẹn náà. so wọ́n ti ní kẹ́ máa bò ìyá àgbà ti gbà yẹn wọlé. èmi náà sì ní dójú tì mí. ẹni tó bá mọ bí táwọn ajínigbé yẹn bá wà torí wọ́n ní fọ́mà ẹni kan sọ fún wọn pé kán múra wálẹ̀ dáadáa. àwọn tó máa ń sọ pé ẹnu ni wọ́n ń ṣe ìgbà tí wọ́n bá rí ìfọ̀tàjọ́ fẹ́jọ́ fà wọ́n mọ̀ pé àṣẹ náà mi ní lójú tì yẹn o mo fi ọlọ́run tó lẹ̀ máa dúró yàrá lẹ̀
ìyá mi ó dùn tẹ́mọ̀ sọ pé ẹni ọmọ kan orúkọ rẹ̀ ní Sunday Igboho. ọmọ ìyá àgbà. ọmọ ìyá àgbà. torí pé ìyá tó tọ́ mi dàgbà arúgbó ni mo ti wà lọ́dọ̀ ìyá bàbá mi láti ọmọ oṣù kábíyèsí o láti ọmọ oṣù mẹ́fà. èmi yóò kún fún mi ẹ̀pẹ̀ fún mi àní mo ní bàbá. alẹ́ òní kú láíláí. àṣẹ mọ̀mọ́ mi. ìyá bàbá mi òun ló tọ́ mi dàgbà àṣeyáwó àtọ́lé òun ló tọ́ mi dàgbà wà lọ́dọ̀ láti bí ọmọ oṣù mẹ́fà. ìyá mi ò tètè bọ́kùnrin tẹ́ mọ́ obìnrin bàbá mi wá fẹ́ mọ́ ọ wá bí mi lọ́kùnrin fún wájú ọmọ ọba òun níbodè ọ wá ní ti bọ́kùnrin lò òun òbí ló fi lọ fẹ́yàwó ọ wá bí inú tòbí ẹ̀ fún yàrá ọmọ òun lọ àfi bàbá òun ìyá mi wá gbà mí ìyá bàbá mi ó wá kọ́ mi wọ́n eégún kẹ̀kẹ́ ló lé wọ́n pe eégún yẹn ní eégún ládùúgbò wọ́n máa ń ṣe ọdún eégún yẹn kábíyèsí èmi wá rákò tí wọ́n bá pa ẹlẹ́dẹ̀ yẹn fún eégún yẹn kò sí ẹni tó ń bí àkọ́kọ́ tó ń kẹ̀kẹ́ ẹlẹ́dẹ̀ yẹn eégún yẹn bẹ́ẹ̀ kú lọ́la kò sí àgbà eégún tó jù lọ mo wá rákò kú lọ́dọ̀ ya bàbá mi mo rá lọ sí ẹ̀gbẹ́ ẹlẹ́dẹ̀ yẹn mo mú ẹ̀gbẹ́ yẹn títí mo sùn lọ́lẹ̀ àwọn tó bí mi ń bẹ láyé àwọn tó wà ń bẹ láyé mo sùn lọ níbi ẹ̀gbẹ́ ẹlẹ́dẹ̀ yẹn gbà mo mú tán ẹ̀rù bà bàbá Àjàó Sàǹsì Adéyẹmọ pé àwọn tó wà bẹ́ẹ̀ ké bàbá ní Àjàó yẹn filẹ̀ ó ní nígbà tá a bí ọmọ yìí àtọ̀ rẹ̀ lọ́dún sá ọ wá súnmọ́ bí tá a ti tọ̀ rẹ̀ ẹni tá a pa fún òòsà tá a tọ̀ rẹ̀ ọmọ òòsà náà ló ń jẹ ẹni òòsà ó lè fi lẹ́lẹ̀ onítọ́ bá jí ẹgbẹ́ ẹwẹ̀ fún ìyá bàbá mi sùn tó ń tọ̀ mi bàbá mi sọ pé kí ni ṣe àṣà ọmọ mi nìkan kò ní ṣe ọmọ òòsà mi ìfilẹ̀ nígbà mo ti ìyá yẹn lọ́tọ̀ mi òun ló mú mi tí mo fi mọ àwọn ayaba mo mú mi lórí ayaba ẹ fún àwọn ayaba kò ní gbá sínú omi wọn mọ ìlúwájú kábíyèsí kan ajọmọ dúdú yẹn níbẹ̀ mo dàgbà sí ó yé mi gan mo mọ fún mọ àwọn ọjà àgbàlagbà mo lè mọ fún mọ iye ìyá mi ẹ̀yin wá lè ya alábí àwọn ọmọdé ẹ̀yin sàjẹ ètò làwọn ìyá àjẹ ìyá abiyamọ lẹ́yìn abiyamọ lẹ́yìn abiyamọ tí kì í ọjà ọmọ tí ọmọ òbí jábọ́ lẹ́yìn àwọn ọmọ yìí ò ní jábọ́ lẹ́yìn àwọn ọmọ yìí ò ní jábọ́ lẹ́yìn orí ẹni tó bá jí tí ń pọnmọ ọlọ́mọ tí ń gbàdúrà fún ọlọ́mọ kọ́mọ sílẹ̀ ọmọ tí ẹ ló lè kú orí ẹ̀yin náà mọ̀ ọ́ ẹ̀ máa tẹ́ gbàdúrà fún ọmọ yìí ẹ̀ mọ̀ mí ẹ̀ mọ̀ bí mo ti wá ẹ̀ ń gbàdúrà fún mi pẹ̀lú ìdùnnú mo ní ìdùnnú lára yín pẹ̀lú nínú ẹ̀ sí ni ẹ̀ ń fi ọkàn yín gbàdúrà àjẹ́ òní pọ̀ ọmọ yín lòdì àwọn ọmọ òní pọ̀ ọmọ yín lòdì ajínigbé òní jalè láéláé gbogbo ajínigbé tí ń bẹ ní gbogbo orílẹ̀ òkú ni ọmọ pa wọn lẹ́yìn àwọn ọmọ ayọ́ káwá tó débẹ̀ wọ́n mọ̀ parí fúnra ara wọn náà mọ̀ fúnra wọn lóògùn jẹ nígbà tá a bá gbọ́ gbogbo àwọn tájọ lọ bá wọn ìbọn tó bá gbé ọmọ fi kọjú ìjà síra wọn ẹni lójú súnmọ́ wọn o òkú mọ́ lórí o mo dẹ̀ rí àpẹẹrẹ pé mo wálé bàbá mi ni mo lọ tó rí wọ́n kọ́ mi lójú náírà mi ò gbé inú mi kọ́ ọ̀kẹ́ balẹ̀ inú àwọn yẹn a lè wà bẹ́ẹ̀ ká sún bẹ́ẹ̀ òsì ìdáná ò ní dà wá bàbá mi ò ní ẹtí Sunday ilẹ̀ ilẹ̀ sọmọdé kúrò ní ìlàyà ìpàdé àti òṣùpọ̀ ẹtí Sunday ò ní ìgbà tó wù ẹni tí ó dà wá náà lọ́nà ọkùnrin ìlànà ẹ̀ta ayọ̀ lẹ̀pọ̀ náà ni nígbà tí a bá ń lọ lóòrùn a bá ń bẹ̀rù ẹjọ́ di àgbẹ̀ kí làwọn akéré bá jíni gbé náà ní gbogbo di àgbẹ̀ lájọ lẹ̀pọ̀ lọ́nà làwọn ọlọ́run tó wà ní